welfare Bariga jẹ mí lógún bí wọ́n bá gbà mí ní àyè láti jẹ chairman anybody tó mọ̀ pé òun ní nǹkan tó dá láti contribute sílùú Bariga wọ́n jáde wíwájọ́ figagbága ìgbà kan rí àwọn Awólọ́wọ̀ ó di ìgbà kan aṣáá ń gbá wọn Jákàndé à ń gbọ́ gbogbo ẹ̀ ìgbà kan bàbá wa Tinubu ó yá bọ̀ mo feel pé nígbà tá a wà yín sìn ó ti ń kan irú àwa ọ̀dọ́ náà mo notice pé gbogbo àwọn lap car gbogbo àwọn kìnìyàn charges wọn ti pọ̀ jù kò dẹ̀ sí bó ṣe máa rí ó máa ní ripple effect lórí tí ìjọba bá gba owó tó fi gbẹ ṣe kó tó bá parí ilé yẹn they pay too much on all those things. APC party tó ní structure ni wọ́n gbà mí láàyè mo fẹ́ serve wọn ni mo fẹ́ ṣiṣẹ́ fún wọn ni mo dẹ̀ ń bẹ̀ wọ́n mo ń rọ̀ wọ́n iṣẹ́ tí mo fẹ́ ṣe dá èmi lójú ní àtìlẹ́yìn Ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo àwọn leaders wa mo mọ̀ pé Ọlọ́run á ṣe èyí tó dára Ọlọ́run á ṣe ń lu Bariga. Orúkọ tèmi ni Oladiran Ọmọdúnjoyè Olúwafimíhàn Fowowe. Mo jáde fún ìdíje chairman Bariga LCDA tó fẹ́ ṣẹlẹ̀ ní 2025 mo dẹ̀ need support gbogbo àwọn leaders wa. Orúkọ tèmi ni Oladiran Ọmọdúnjoyè Olúwafimíhàn Fowowe. Mo ń jáde fún post chairmanship gbogbo la mọ̀ pé ó ti ń tó àsìkò a fẹ́ di new chairman ní Bariga as a whole and ó dẹ̀ wá sí mi lọ́kàn láti jáde fún chairmanship race mo pẹ̀lú àwọn tó ń contest fún. Nípa ìbéèrè yín pé àwọn nǹkan tí mo ti ṣe ní ìfẹ́ really pariwo para mi bọ̀ ṣe mọ̀ pé Bariga tóbi as a whole bọ̀ ní ward E ti dé ibi tí wọ́n bí mi sí tí mò ń gbé tí mo ní gbogbo business mi sí everybody ní ward E no more impact mi no more role tí mo ń play nínú community yìí bọ̀ ṣe mọ̀ Bariga ju ward E lọ tí mo fẹ́ kàn sí everybody mo fẹ́ kọ́ mọ̀ pé ibi iṣẹ́ ń ṣe ní ward E tí Bariga bá lè gbà mí láàyè kí n ṣe ní gbogbo Bariga ipa mi àti irú èèyàn tí mo jẹ́ á fi hàn sí gbogbo Bariga. Gbogbo náà láti bí wọ́n ṣe ń lọ ní country nsìn bó ṣe ń lọ bí bàbá wa Aṣíwájú ṣe ń ṣe lókè gbogbo akitiyan ni bàbá ń ṣe lókè kí gbogbo ẹ lè dá bí bàbá ṣe ń ṣe lókè tí wọn bá rí èèyàn gidi nsàlẹ̀ tó lè support nǹkan tí bàbá ń ṣe gbogbo iṣẹ́ bàbá ò ní yọ ọ̀sùn mo mọ̀ pé dájúdájú Aṣíwájú ní plans tó dá fún wa mo dẹ̀ ní ìgbàgbọ́ pé gbogbo ẹ̀ ṣì máa dá ni mo ti fẹ́ jáde torí mo mọ̀ pé mo ní a lot láti offer ní community ní Bariga as a whole. Ọ̀nà tí mo fẹ́ gbà ni pé láti create more jobs. Number one, as a local government chairman you are limited to some things but èyí tí mo lè ṣe gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ a máa support wọn gbogbo àwọn artisans a máa support wọn a máa jẹ́ kí everybody kan wà relevant nínú gbogbo iṣẹ́ tó ń ṣe ní pátá wá lè fi support wọn gbogbo nǹkan tó bá gbà ká fi make sure pé iṣẹ́ wọn wọ́n gbé lárugẹ àbá wọn gbé lárugẹ ìyẹn bẹ́ẹ̀ irú àwọn ọmọ tó ń lọ school rí ọmọdé ló ń bọ̀ wá dàgbà a máa mójútó ètò ìwé kíkà wọn by there will be scholarship programs there will be so many things to support them irú school infrastructure láti bí secondary school tẹ́ bá wo around mo lọ secondary school àwọn students ń jókòó sórí sí ilẹ̀ ńlẹ̀ ọmọ tó ń jókòó sí ilẹ̀ ńlẹ̀ kí ni impact tí ó báwo lè ṣe fẹ́ kẹ́kọ̀ọ́ so those are part of the things a lè fi gbogbo ẹ̀ sórí government nìkan àwa náà máa bá wọn dá sí láti make sure pé wọ́n fojú sí ẹ̀kọ́ wọn wọ́n dẹ̀ ṣe dáadáa so tó bá ti ṣe dé level yẹn àwa bá wọn gbé láti ibẹ̀ yẹn èyí tó fẹ́ lọ school àfún ní scholarship èyí tó fẹ́ kọ́ṣẹ́ láàrin wọn à support ẹ̀ by so doing I think àwọn náà máa dàgbà àwọn làwa yìí máa gbélé lọ́wọ́ so àwọn mọ̀ pé àwọn tá fẹ́ gbélé lọ́wọ́ àwọn tá kọ́ tó mọ́ tó ń fojú sẹ́kọ̀ọ́ wọn ni gbogbo àwọn náà la mọ̀ bí tí Nàìjíríà dé ń sìn pé everybody ń pariwo gbogbo ẹ̀ ṣe lé gbogbo ẹ̀ ṣe ṣe but èmi jẹ́ ẹnìkan tó ní ìgbàgbọ́ bí ó ṣe sọ fún yín tẹ́lẹ̀ we are going through a process and that process stages ni ó ṣì máa dà nípa tilé gbígbé nípa Bariga chairman as a chairman I am limited láti solve ọ̀rọ̀ ilé yàtọ̀ lítù tí mo mọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀ tá a lè ṣe ní ká báwọn landlord ká gbogbo landlord sọ̀rọ̀ kí ló bá ti da gbogbo ẹ̀ bá lè tó dáadáa èyí tó fi ń charge owó tí ò necessary lórí ilé there will be like a community
a máa ṣe kí ló máa ń pe town hall meetings, gbogbo wọn á sọ ìdí tí ilé fi jẹ́ iye báyìí tó fi jẹ́ iye báyìí, ibi táwọn náà bá ti lè kópa láti bá wọn dá sí bí àpẹẹrẹ níwọ̀n bá ti ní because I am a person of record. Mo notice pé gbogbo àwọn lab car gbogbo àwọn kìnìyàn charges wọn ti pọ̀ jù, kò dẹ̀ sí bó ṣe máa rí ó máa ní ripple effect lórí tí developer bá gba owó tó fi gbẹ̀ ṣe kó fi dé kó tó bá parí ilé yẹn they pay too much on all those things. Àwọn ibi táwa náà bá ti lè fi agbára wa bá gómìnà sọ̀rọ̀ pé nílùú Bariga èyí tẹ́ ń gbà tẹ́ ń charge lórí gbogbo kìnìyàn ti pọ̀ jù because àwọn developer yẹn náà máa ń san but tẹ́ bá developer sọ̀rọ̀ á sọ fún yín pé èyí tí àwọn lab car àwọn gbogbo kìnìyàn táwọn náà san ti pọ̀ jù, ẹni tó bá dẹ̀ ná owó náà á fẹ́ rí owó tó ná padà. So tá a bá pé everybody jókòó tá a ṣe town hall meeting tá a bára wa sọ̀rọ̀ everybody á ní nǹkan tán lè sọ tó fi jẹ́ kí ilé wọn tó fi jẹ́ pé ó dàbí pé wọ́n ní aráàlú lára. Then as with my position àti agbára tí ìlú ti gbélé mi lọ́wọ́ ìlú náà bá wọn sá ipa ta lè sá àwọn nǹkan ta lè ṣe ìyẹn ní ti housing. So bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la ṣe máa ṣe nídá ṣe gbogbo wa náà dájọ́ máa jókòó lájọ́ máa rorí lájọ́ máa wò pé òkè òkè ní solution. Mo ṣe sọ tẹ́lẹ̀ welfare Bariga jẹ mí lógún. Bí wọ́n bá gbà mí ní àyè láti jẹ chairman, number one welfare wọn, ìlera wọn, health wọn, mostly àwọn àgbàlagbà. Ṣé tojú ni gbogbo alámọ̀ àrùn tó bá àwọn àgbàlagbà jà tó bá ti dé èjì kan, ṣé ti prostate ni, ṣé tojú ni, ṣé ti BP ni, ṣé ti ìtọ̀ ṣúgà ni, gbogbo ẹ̀ la máa ní àwọn specialist wọn máa take care àwọn àgbàlagbà, at least a ní sector tó ń take care yẹn ní each local government which máa ṣe gbogbo àpáti máa sá gbogbo pátí mo lè sá gbogbo equipment tó bá ní gbogbo nǹkan láti ṣe at least wọ́n á ṣe screening fún wọn adé fún wọn ní ìtọ́jú tó yege. Gbogbo nǹkan láyé yìí àsìkò ní ìgbà kan rí àwọn Awólọ́wọ̀ ó di ìgbà kan ṣáà ń gbọ́ àwọn Jákàndé à ń gbọ́ gbogbo ẹ̀, ìgbà kan àwọn bàbá wa Tinubu ó yá bọ̀ mo feel pé nígbà táwa yìí sìn ó ti ń kan irú àwa ọ̀dọ́ náà because gbogbo àwọn náà ṣe ń ṣe tí ó dàrú tí ìlú ó dàrú lórí wọn bí tó bá dé yìí àwa náà láti dá sí kán lè kọ́ àwa náà bó ṣe ṣe táwọn bàbá wọn dá sí ń sìn ìgbà la fẹ́ dá sí ṣùgbọ́n dẹ̀ gba ọgbà ọ̀dọ́ tó kù lọ mo rọ̀ wọ́n everybody náà jáde lásìkò tiwọn anybody tó mọ̀ pé òun ní nǹkan kan tó dá láti contribute sílùú Bariga wọ́n jáde wíwájọ́ figagbága at least tèmi bá wọlé ẹni tó dá kan náà ló máa wọlé adẹ́jọ́ dọ̀ kò dọ̀ ṣoṣo dọ̀ kó jẹ́ mi at least kó jẹ́ ẹni tó ní ìfẹ́ Bariga bíi tèmi. So mo lóra mi as point of contact for gbogbo everybody let them pick up their forms let everybody get their come get ara wọn prepared ẹ̀dá kájọ bọ́ sí pápá kájọ bọ́ sínú ìdíje yìí gbogbo ọ̀dọ́ jọ ṣe àti tí ó bá bọ́ síbẹ̀ abọ́ sọ́dọ̀ kan lọ́wọ́ à lè relate gbogbo àlejò jókòó ọ̀rọ̀ wa yíra wa àdégbé Bariga the next level. Ẹgbẹ́ tèmi belong sí ní ẹgbẹ́ APC a dẹ̀ mọ̀ pé at least APC party tó ní structure ni àwa la wà lókè àwa ni gómìnà ní sí Èkó a dẹ̀ rí gbogbo iṣẹ́ takuntakun tó ti ṣe. Firstly máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn leaders wa gbogbo iṣẹ́ tó ti ń ṣe nínú ẹgbẹ́ yìí because wọ́n mú bí iṣẹ́ a dẹ̀ rí. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn apex leaders gbogbo iṣẹ́ tó ń ṣe at least bọ́lọ́run ṣe ń bá wọn ṣe wọ́n ìṣèwà bẹ́ẹ̀ dé ni àwọn náà ẹ̀bẹ̀ yẹn náà làwọn náà ń tọ́ lọ́wọ́ wọn sìn gbogbo àdúrà yẹn náà làwọn fẹ́ kàn ṣe fún àwa yìí la fẹ́ bọ́ síbẹ̀ lọ́dọ̀ wọn sí tó jẹ́ kó ń wọn àwọn náà because ìgbà ní gbogbo nǹkan a máa rí ìgbà kan tá à nílé ra àwọn atán bá filé lọ́wọ́ yìí náà a jẹ́ pé ìgbà tiwa ló kàn ìgbà ní gbogbo nǹkan gba wa tá a fẹ́ dá tí a fẹ́ gbà lọ́wọ́ wọn tá a fẹ́ kọ́ lọ́dọ̀ wọn sìn kọ́lọ́ fún wa ní ọgbọ́n ìmọ̀ àtòyé láti lè handle ẹ̀ báwọn ṣe handle ẹ̀. Maybe one more time mo máa dúpẹ́ fún wọn fún iṣẹ́ gidi tí wọ́n ti ṣe because tí ò bá sí àwọn kò lè sí irú àwa yìí kálá wọn ti fail ni àwa ò ní dúró síwájú wọn lénìí káwa náà la fẹ́ ṣe nǹkan kan lọ́ndà pátì yẹn. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo leaders pátápátá gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe là ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé ẹgbàá ládùúrà fáwa náà bọ́lá ṣe ń fẹ́yìn náà ṣe kó fún àwa náà ṣe mo mọ̀ lóore o. Mo ń fi àsìkò yìí rọ gbogbo ọ̀dọ́ àwọn obìnrin àwọn leaders wa mo ń jáde fún ìdíje chairman tó máa ṣe tó fẹ́ ṣẹlẹ̀ ní 2025 chairman Bariga LCDA so mo dẹ̀ need support gbogbo àwọn leaders wa àwọn obìnrin ìlú àwọn ọmọdé ìlú at least wọ́n gbà mí láàyè mo fẹ́ serve wọn ni mo fẹ́ ṣiṣẹ́ fún wọn ni mo dẹ̀ ń bẹ̀ wọ́n mo ń rọ̀ wọ́n iṣẹ́ tí mo fẹ́ ṣe dá èmi lójú ní àtìlẹ́yìn Ọlọ́run àti àtìlẹ́yìn gbogbo àwọn leaders wa
mo mọ̀ pé Ọlọ́run á ṣe èyí tó dáa lọ́lọ́run á ṣe nílùú Bariga. Wọn ò ní ever regret pé wọ́n mú mi as their chairmanship candidate. Èmi náà máa dẹ̀ sanjọ́ because kò tán síbẹ̀, ó ṣì wù mí kí n ṣe ẹ ṣì ràn mí iṣẹ́ púpọ̀, ẹ ṣì máa rán mi lọ sí Abuja, ẹ ṣì máa rán mi lọ sí Aláùsá. So ó ti di dandan kí n play role mi, kí n ṣe ẹ̀tọ́ mi as chairman. Ó dẹ̀ ń dá mi lójú pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti àtìlẹyìn everybody. Mo mọ̀ pé ètò dáa lọ́lọ́run máa ṣe. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.